Dáúrà Awíkonko náà lórúkọ mi. Mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti tún máa gbóhùn mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ṣé ẹ gbàgbé mo ṣèlérí pé tá a bá ti parí àparí iná á bẹ̀rẹ̀ sí ní ka apá kejì Àjàlólẹ́rù. Ìyún àgbàlagbà kan láti ọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé ni Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀ngọ́dẹlẹ̀ fẹ́yàn rí. Àjàlólẹ́rù gbogbo alájọ gbọ́ dáadáa tá a sì gbádùn rẹ̀. Àgbàlagbà kan tún nìyí. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn òwe ọ̀hún dọ́ba. Orí kìíní ti mẹ́ńbẹ̀ ojú àánú ti fọ́. Ojú àánú ti fọ́. Ó pẹ́ tí Lápàdé ti jí. Ó ti rorin ó sì ti wẹ̀. Ó wá jókòó ó sì fi ẹ̀yìn tì lórí àga aláṣọ kan nípàlọ́ rẹ̀. Tìmùtìmù aláwọ̀ kan tí àwọn oníṣọ̀nà fi àwòrán oríṣiríṣi dára sí lára wà níwájú rẹ̀. Ó gbé ẹsẹ̀ méjèèjì lé ó dijú. Ó lọ aṣọ àrán aláràǹbarà kan báyìí mọ́dì. Kọ̀wẹ̀wù bẹ́ẹ̀ ni ò bọ́ ṣòkòtò. Ọjọ́ tí a ó bá sọnù gágá lára ẹni yá. Ó ń jobì ó mu sìgá rẹ̀ láì yájú. A kì í taná mọ́ ọ̀nà fún. Kò yá sí ìwé ìròyìn gbogbo tó wà lórí tábìlì nítòsí ọ̀dọ̀ rẹ̀. Kò fọkàn sí rédíò tí ń ké tantan lára ògiri. Ó ṣàǹfà èéfín sìgá sátàrí. Bó bá yọ ọ́ nímú àtúntò jáde lẹ́nu. Bẹ́ẹ̀ ló ń jobì wùyànwùyàn lẹ́nu bí ẹni ń jẹṣu ṣùgbọ́n kò yájú. Ẹnìkan wọlé dé. Lápàdé rò wípé ẹni tí òun rán lọ́kà ni ọ̀yájú. Ó sì rí i pé Tàfá ni. Ó tún pajúdé nítorí ebe kì í wọnú kí ọ̀ràn mìíràn tún wọ̀ ọ́. Tàfá dé iwájú rẹ̀. Ó fi ẹsẹ̀ janlẹ̀ gbùù. Ó fi gègìrísẹ̀ méjèèjì lu ara wọn gidigidi. Ó sì bẹ́rí bí ọlọ́pàá ó ní ẹ káàárọ̀ sà. Mo ti jí. Bírí lolongo jì. Ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí tẹ̀. Mo sì jíire pẹ̀lú. Mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé. Àjàó àrò ọmọ Òkè Olúòkun. Mo jayé ayé sì fẹ́rẹ̀ lu mọ́ mi lẹ́nu. Sànmọ́rí kì í gùn gbá. Ẹni tó máa yé jẹ kì í gàgbọ́n. Jayéjayé lèmi ń tèmi. Mo mọwọ́ wẹ̀ ni mo ṣe ń bá gbà jẹun. Ìyàn pàtàkì ni mí. Ìyàn àtàtà ni mí. Mo ti lọ wájú. Ẹni ńlá ní síjìbò mi. Ọ̀tá ò rí mi gbé ṣe. Àṣàwò gbín kọ̀rọ̀. Ìkarahun òjẹ́ orí ń fi ṣe. Àgùntàn wa lápàtà bíi kókó. Àwòmọ́júlẹ̀kùn ń wẹ̀yẹ òkè. Ìwòtá ń wà parò bíi káfídálá. Orí ẹyẹ ni ò pẹ́ yẹ. Èmi rèé o. Èmi Àjàó Àrò. Àyàjímọ́ girigiri. Èmi ajámọ́láyà bí àìlówó lọ́wọ́. Ajámọ́láyà bí okùn ṣòkòtò tó já láwùjọ. Ìtìjú ò tó tìjú. Ara Lápàdé ò gbà mọ́. Ọ̀yàjú ni ọ̀wù. Tàfá. Ṣé bí ẹlòmíràn lájẹ́ kó kíni. Ó sì wá ń dára rẹ̀ kì. Ọ̀gbọ́n bí wọ́n ti wí pé a kì í pe ara ẹni ní Mr. Ẹlòmíràn ní pé ní bẹ́ẹ̀. Lápàdé tún dijó. Ọ̀rẹ́ rìn músẹ́. Tàfá ní ẹ gáfárà fún mi ọ̀gá mi. Mò ń bọ̀ nà. Inú mi ló dùn débẹ̀. Ìgbéraga kọ́. Ta ni ìbá tó kì mí ó jàre. Mi ò bá yá máa kíra mi bẹ́ẹ̀ yẹn. Ẹni ó bá dákẹ́ ara ìyá bá dákẹ́. Tó dífá fún baálẹ̀ kan òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde. Eléyìí pa Lápàdé lẹ́rìn-ín. Ó sì rẹ́rìn kéékèèké. Tàfá tó ní kí ni mò ń gbé tí mò ń gbé. Kí ló ń fò mí láyà. Rédíò kúkú ti múrin rẹ̀ kọ. Ó ní mi ìfáyà ọba mi ìfẹ́ tìjòyè. Òun agbéni dókè odò àṣòro. Lápàdé ní bẹ́ẹ̀ ni kásámọ́ rogun àfọwọ́fà sá. Tàfá ní àfọwọ́fà bẹ́ẹ̀ ti pé. Òun méjì péré lè mímọ̀ tí wọ́n ń fọwọ́ fà. Ìkíní ni Ọmọlanke. Ìkejì sì ni Tẹ̀síbíyù. Ọlọ́run ò jẹ́ kí ọ̀kankan rẹ̀ ó kàn mí lọ́wọ́ rí. Èmi kì í gbé ẹni àfọwọ́fà. Lápàdé tún rẹ́rìn-ín. Dédè náà ló dijú síbẹ̀. Inú rẹ̀ sì dùn pé Tàfá ń dáwọn lára yá láàárọ̀ kùtùkùtù yìí. Nígbà tó ṣe ó ní ó dára o Tàfá. Ó tó ó ti tó. Ó tó gẹ́ máa lọ. Ọ̀rọ̀ rẹ̀ kankan àárọ̀ yìí ọ̀mọ́ yán lórí. Ó jọ ń pé aláwàdà kan ló jírí láàárọ̀ yìí. Èyí tó ṣe yẹn náà ti tó máa wá lọ. Inú bí Tàfá. Ó sì jáde. Lápàdé yajú. Ó dìde ńlẹ̀. Ó wọ yàrá rẹ̀ lọ. Ó gbé ìgò ọtí líle kan jáde ní yàrá. Pẹ̀lú ife rínbété kan báyìí tí kò ju àtàǹpàkò ènìyàn lọ. Ó tọ́ ọtí náà sínú ife náà. Ó yiri rẹ̀ wò. Ó sì da gẹ̀ẹ́ kan sẹ́nu. Ọtí náà mú ju aró lọ. Ó jó lẹ́nu ṣàì. Ó sì lágàrà sísàlẹ̀ ọ̀nà ọ̀fun rẹ̀. Ó ń lọ wọ́ọ́rọ́wọ́ nínú ikùn rẹ̀ lọ́hùn-ún. Kó máa dúró de àmàlà nísàlẹ̀ lọ́hùn-ún. Asáré tètè ò ní kọjá ilé
bẹ́ẹ̀ ni arìngbẹ̀rù ò ní sùn sọ́nà. Lápàdé nawọ́ mú ọ̀kan nínú àwọn ìwé ìròyìn orí tábìlì ó sì bẹ̀rẹ̀ sí kà á. Kò sí nǹkan tuntun kankan bẹ̀ tààrà àfi ìròyìn àwọn ọlọ́ṣà kan. Kásà sọ pé òun nìkan ló gba gbogbo ìwé ìròyìn náà láti iwájú dé ẹ̀yìn. Òní nìkan sì kọ́, bẹ́ẹ̀ ló kúkú ti rí láti bí oṣù 6 sẹ́yìn. Kò lè jọ ẹnì kankan lójúmọ́, kò sì wú ènìyàn lórí ìkà. Àwọn ọlọ́ṣà náà ń fọ́fi gbá, wọ́n ń dá bírà, wọ́n ń dáná lọ́sàn-án, wọ́n ń dá lóru. Nígbà mìíràn wọ́n á tilẹ̀ mọ́ kọ̀wé sí onílé pé àwọn ń bọ̀ wá jà á lólè ní ọjọ́ báyìí kó máa múra sílẹ̀ dé àwọn. Bí ènìyàn pé 40 tí wọ́n jọ ń lọ lọ́nà, ó lè dá wọn lọ́nà. Ká má ṣẹ̀ṣẹ̀ sọ ìgbà tí èèyàn bá dárìn. Bí wọ́n ti ń fọ́lé ni wọ́n ń sòpàǹpá, bí wọ́n ti ń kó ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kó mọ́ṣáláṣí, wọ́n ń kẹ́rù ní ilé adájọ́ kóòtù, wọ́n ń wọ ààfin ọba jalè, tilé ìwé ní pẹ̀lú. Kò sí èyí tí ó fi wọ́n lọ́wọ́ ń bẹ̀. Àti ṣọ́ọ̀bù àti ilé ọtí, kò síbi tí wọ́n kì í ti rúnlẹ̀. Wọ́n ń jí aṣọ kó, wọ́n ń gbé góòlù onígóòlù, wọ́n ń já rédíò, wọ́n ń kó àwo nílé, wọ́n ń ká kòkó oníkòkó lóko, wọ́n ń ká obì olóbì, wọ́n ń wa iṣu oníṣu, wọ́n ń ya àgbàdo alágbàdo, wọ́n ń rí ata aláta. Gbogbo rẹ̀ ló ti jáde nínú ìwé ìròyìn àti lórí rédíò. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò jọ ẹnìkankan lójúmọ́. Ẹni tó bá kàn kó sun ìwọ̀n ẹkún tó bá lè sun, kó jẹ́ kára yé ó mẹ́ni. Ohun tí ènìyàn bá ń fi ojú rẹ̀ rí nìkan ní tirẹ̀, nítorí pé kò lè sọ ohun tí ó ṣẹlẹ̀ sí ohun tó wà lọ́nà jíjìn. Ẹni tó bá rí àjò kó yára mọ́kàn kúrò nínú tó fi ilẹ̀ lé ní o. Àti apẹ àti àdògán, ìjẹ́ ó lé ní gbogbo wọn. Ká fi ẹran ọ̀sìn sílẹ̀ sórí ìso, ká má padà bá a níbẹ̀ mọ́, ó lè ní jẹ́ bẹ́ẹ̀. Nítorí iná tí ọ̀làwọ̀ kò lè gòkè odò. Bí ènìyàn wọ aṣọ dáradára sọ́rùn, kó máa gbàdúrà ni o pé kí Ọlọ́run jẹ́ kí òun wọ padà délé láì pàdé olè lọ́nà, nítorí olè lè bọ́. Tibọ́ntibọ́n ni wọ́n rìn pẹ̀lú ìfura ni gbogbo ènìyàn fi ń rìn nítòsí báńkì, nítorí kò sí ẹni tí ó lè sọ ìgbà tí àwọn olè lè fẹ́ fọ́ báńkì lọ́sàn-án gangan. Tí ọta ìbọn yóò máa fò bí ọfà láàrin ọjà, kò sáà sí ẹni tó fẹ́ kí ọta ìbọn bá òun. Ọ̀rọ̀ náà kà mọ̀mọ́ gbá láàrin ìlú ọlọ́ba. Ó wá wòye sí pé ó wá sọyè sí ìgbà tí òun fúnra òun kò tí ì fi sí ọlọ́pàá sílẹ̀. Ọjọ́ sáà ni ọjọ́ wọ̀nyẹn, ìgbà kì í lọ bí òréré bí ìrèké ní gbogbo ìlú ń dùn yògbà nígbà yẹn, tí gbogbo ayé ń gbádùn, tí ọkàn gbogbo ayé balẹ̀ bí ọkàn tòlótòló. Ìlú tòrò bí omi àmù, kì í ṣe pé kò kúkú sí arúfin pàápàá, ṣùgbọ́n kí wọ́n tó rú fínfín, ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n ṣẹ́kún. Ṣé ikú bàbá òun ló sọ ọ́ di ọ̀ranyàn fún òun láti máa lọ gbé lóko, tí olè wá di ológòmùgòmù sí ìlú lọ́rùn. Bẹ́ẹ̀ ni àwọn kan tó ń pera wọn ní ọlọ́pàá ní ìlú, wọ́n sì ń gba owó oṣù. Àwọn ọlọ́pàá òun á sì wá fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n á máa palàpálàpá, wọ́n á fi àwọn ìgárá ọlọ́ṣà tó ń fínná ìlú sílẹ̀, wọ́n á máa lé ẹni tó fi kẹ̀kẹ́ gbé ènìyàn kiri. Lápàdé pò sí ominu, ó wá ronú pé kí ló tilẹ̀ kan òun níbẹ̀, kí ló kan bá dàrú nínú ọ̀rọ̀ eégún. Fálànà gbọ́ tirẹ̀, tààrẹ ni là á gbọ́. Èyí tí ó ń gbà kan rí nítòsí Ìkìrìkú níjọ́sí, kí ni àwọn ọlọ́pàá fi san padà fún òun? Ibi Ọlọ́run ló yọ òun tí òun ò fi wẹ̀wọ̀n sí. Abánimádìẹ ti ń forúnkún bó. Àwọn ọlọ́pàá sọ òun di abàlújẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀rọ̀ tí ó yẹ kó gbóhùn lọ́wọ́ gbóhùn lẹ́sẹ̀. Bá a bá bú ènìyàn ní abẹnú yányán, ó sì yẹ kí olúwa rẹ̀ ó pa ẹnu rẹ̀ mọ́. Kí ni tòun ti jẹ́ tóun ọmọ fi tún bẹ̀rẹ̀ sí fi mú fínlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olè? Ń fẹ́ sọ ara òun di ẹni tí wọ́n fẹ́ sun jẹ, tó lọ fi po para, tó sì lọ jókòó sí ẹ̀yìn àrò nìyẹn. Bí àwọn ọlọ́pàá máa ṣe o déédéé, bí wọn ò sì máa ṣe déédéé, sí ẹlẹ́nu rírùn sáàlú làmúyá rẹ̀. Kí àwọn ọlọ́pàá òde òní máa ṣe ohun tí wọ́n bá rò pé ó tọ́, bó ti wo ni là á ṣèmọ̀lé ẹni. Bó bá fẹ́ ó lè fi ìtàn ẹlẹ́dẹ̀ jẹ sàárì. Àkókò àwọn ọlọ́pàá ẹ̀sìn yìí ni wọ́n wà yìí ní tiwọn. Àyọnusọ ní tóun, ń tá a bá jù lọ a kì í ṣe é. Lápàdé fi ara rẹ̀ rẹ́rìn-ín. Ó rí i pé inú yìí ti yára ń bí òun nìyẹn. Ó mọ̀ pé bóun ọ̀bá tètè padà sóko, òun kò lè pẹ́ tọrùn bọ́ ìjàngbọ̀n lórí ọ̀rọ̀ àwọn olè wọ̀nyí, nítorí ojú òun ò lè máa wo rẹ́dẹ́rẹ́dẹ́ kí òun ó dákẹ́, kí olè máa gbẹ́rù, kí òun ó máa wò wọ́n níran láì fọhùn kó lè rọ́gbọ̀. Bẹ́ẹ̀ òun kò ní lè jákàn ìkànbọ́ sí ní tòun kó òun ó lòun ọ̀gbọ́. Bí etí ò bá gbọ́ yìnkín, inú kì í bàjẹ́. Àròkàn náà níṣẹ́ mú ẹkún àsun dá wá. Oko ló gbọ́dọ̀ yára gba òun nítẹ̀ẹ́. Tàfá wọlé wá lójijì. Lápàdé níwò, Tàfá, èmi fẹ́ gbọ̀nù oko lọ ní tèmi o. Mo ti ń di òdebodè fọ́kọ́ pamọ́. Awọ̀nù oko sàásùn mọ́ lọ. Kí n jẹ àmàlà tán, kí n kọrí ìdáwọ́nù oko ni o. Ó tó gẹ́. Tàfá ń kọrin pé
ó fàgbàdo ya tán ó kọrí sóko ó wá ní ọ̀gá ẹjẹ́ wulẹ̀ dínà ìgboro ti yá ń hún yín lára ni àbí wọ́n sì ń lé yín nílùú ni ṣé bíbélé bá dàbí oko tókó sì dàbí ilé ọ̀kan là á fọwọ́ mú nínú rẹ̀ àbí jẹta yìí náà kọ́ lẹ dé oko kẹ̀ lápàdé ní eyín tí mo ṣe ń léyìn náà níjọ́ òun iṣẹ́ lóògùn sẹ́ ìdíṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ àwọn Tàfá ní ó dára o ẹ ti wá fẹ́ ṣe tèmi sí o jàre oko bo ni kémi ó kọrí sí o ẹ kúkú ti mọ̀ mí tán pé n ò lóko n ò lọ́nà n ò mokóoro n ò mọ̀nà yẹ̀ òkúrú iṣẹ́ ìjàngbọ̀n oríṣiríṣi ni mo mọ̀ ẹ́ ṣe ọ̀gá ni mo jẹ́ nídìí ká gbá nìyàn létí ká lù ú bolẹ̀ ká kàn án lẹ́sẹ̀ ká rí i lẹ́pa ẹ bá wá fi mí sílẹ̀ nílé tẹ̀yìn gba oko lọ kí lẹ ní kémi ó máa ṣe nílé rí kíyà máa jẹ mí láàrin ìlú ṣùgbọ́n ṣá o àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà bó pẹ́ títí àtẹkù pa ẹ máa lọ ìyà díẹ̀ ni ń ó jẹ tèmi náà ó fi di ẹni ara mi mo fẹ́ tójú bọ́ náà tẹ́ ò ní lè máa fi oko lé lọ sí kùkù lájà láti dẹ́rù bà mí ẹ̀rù gógó lè bà mí èmi Tàfá Ìgìrìpá Àjàó Àrú ọmọ Láwálé ajámọláyà bí ọ̀nà oko nínú òjò wẹ́líwẹ́lí èmi ẹni tí wọ́n ń pè tí àti lápàdé ní wọ́n fẹ́rẹ̀ má sí ohun tí ò lè máa mú ọkìra rẹ sẹ́tì oko tí mò ń lọ yìí náà ló ń kí ara rẹ sí yìí bọ́ bá di ọ̀la tí mo bọ́ rí sóko a máa wo ẹni tó máa ṣàròyé báyìí hàn ẹnu kì í ru ọ́ ni Tàfá kọ́kọ́ dákẹ́ nígbà tó wá yá ó ní ọ̀gá ṣé ò wá fẹ́ dúró de délé mọ́ ni ẹ̀yin lẹ sáà rán níṣẹ́ àná lánàá iná ló sì ṣẹ̀ṣẹ̀ rán ni sí yín pé òun ti ń róye díẹ̀díẹ̀ pé òun ti ń já ipa àwọn olè tẹ́ inú kóun ó mọ wá ó ṣàyẹ kẹ́ dúró dé kó wá fúnra rẹ̀ jíṣẹ́ fún yín lẹ́kùnrẹ́rẹ́ àṣetán màlú níṣẹ́ o ẹnikẹ́ni kì í yan aláṣekú o bá dúró kó wá jábọ̀ fún yín o lójú tèmi lápàdé wá rántí délé òmìnirí ó ní mo ló tó gẹ́sẹ̀ oko níṣẹ́ mi wà ohun tó bá ní là á gbọ́ bí baálé Gbòǹtóló ti wé Tàfá ní ta ni ẹ ń pè ní baálé Gbòǹtóló lápàdé ní baálé ìlú Gbòǹtóló kì í gbọ́ ẹjọ́ tí àwọn ará ìlú rẹ̀ bá ń tò ó fún un a máa tò gbé nígbà tí wọ́n bá ń rojọ́ bí wọ́n bá wá bí pé kí ni ṣe tó ń tò gbé nígbà tí àwọn ń sọ̀rọ̀ àtàtà bẹ́ẹ̀ fún a ní ohun tó bá wọn ní tiwọn ni wọ́n ń gbọ́ yẹn èyí tó sì bá òun náà ló ń gbọ́ Mídélé bá padà dé ìwọ pẹ̀lú rẹ̀ ẹjọ́ yanjú ohun tó bá bá bọ̀ bọ́wọ́ yín ọ̀bá wá ka ìránṣẹ́ sí mi lóko n ò lè mú nǹkan kan mọ́ tí mo gbá mọ́ yìí adẹ́tẹ̀ kó ẹ̀pà wọ́n ní òdúró gbẹ̀nì wọ́n ní èyí tó ń fowó rà òun ti rọ́wọ́ kó délé náà ó rẹ Tàfá ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì ó dákẹ́ lọ sí i ó ń wo ọ̀gá rẹ̀ tó ń mu sìgá tó sì ń jobi lápàdé wò ọ̀rẹ́rìn Tàfá oníkàntankàntan oníkótókòtó oníkànkankan bẹ́ẹ̀ ni ebi ń já lápàdé níkùn àmàlà fẹ́rẹ̀ díṣá èlùbọ́ iṣu ọbẹ̀ gbẹ̀gìrì ẹran ìgbẹ́ ẹ̀dọ̀ ẹran àsámì egun ìgé ẹran kó ń wọ́n jẹ́ tán kó ń wọ́n mú ọ̀nà oko pọ̀n kó ń wọ́n ra sìgá dání láti ilé kó lè dínwó sí togo obì kúkú ń bẹ lọ́hùn àti sòkú lọ́rùn oko ni yóò yọ ọ̀ràn tí àwọn olè kúrò lọ́rùn òun oko náà ni yóò sì bọ́ òun gbọ́ bùkátà òun bí ó ti ń ronú báyìí ẹni tí ó lọ dákàwá gbé e dé ọkàn lápàdé balẹ̀ wọ̀ wọ́n fi ìdérí dé àwọ̀ ọkà náà ṣùgbọ́n lápàdé ń gbọ́ òórùn ọbẹ̀ gbẹ̀gìrì náà níbi tó jókòó sí pèrè ló sì ìdérí páànù náà tó sì rí òkè àmàlà gèlètè kan tó yọrí gọngọ sókè láàrin ọbẹ̀ gbẹ̀gìrì bí erékùṣù ti yọ sókè nínú omi ó ń horú tì ooru rẹ̀ ń bìlú lápàdé ẹran kọ̀ǹdùkọ̀ǹdù yọrí nínú ọbẹ̀ náà bí ẹja ti ń lòwẹ̀ yí erékùṣù ká oúnjẹ tó máa yó ni ojú la ti mọ̀ lápàdé mọ̀ wípé àmàlà náà yóò gbádùn gan ni ó gbé omi ìsanwó òun wẹ̀wọ́ ẹnìkan kanlẹ̀kùn kókókó láti dẹ́kìn níta kí lápàdé ó tó lè dáhùn dàdá yọjú sínú pálọ̀ ó ní bàbá ẹnìkan ń béèrè yín nísàlẹ̀ kó tó sọ bẹ́ẹ̀ tán ẹnìkan báyìí tabíọ́bíọ́ wọlé ó mí hẹlẹhẹlẹ ó rẹlulẹ̀ wọ̀ sínú àga onítìmùtìmù kan láti lè kí lápàdé kú lé ó ń rújú pọ̀ ó ń kérora ó ń gbin ó ń mì mí ẹ̀dùn lápàdé ọmọ olúwa rẹ̀ rí ṣùgbọ́n ó mọ̀ pé dájúdájú nǹkan ti ṣe ọkùnrin yìí mẹ́wàá ń ṣe pẹ̀lú onítọ̀ ní ẹ fún mi lómi
ẹ fún mi lómi, ògbẹ́ngbẹ́ mi, omi lọ́hùn lòun rẹ̀ ti ń wá kò lálẹ́ kórókó. Lápàdé bomi sínú ife kan, ó nawọ́ rẹ̀ sí àlejò náà, ó tún mú ìdérí páànù ó dé àmàlà rẹ̀. Àṣé ohun tó nípa jó oúnjẹ ló ń bẹ. Ọkùnrin náà han ife omi náà pọ́nkán, ó da omi inú rẹ̀ mú tán kíá, ó dún gbọ̀n lọ́nà ọ̀fun rẹ̀. Ó sọ ife náà sílẹ̀ bí ẹni pé ahá ni, ìyẹn sì fọ́n kálẹ̀ ní tirẹ̀, ó ń tàn yìnrìn nílẹ̀. Ọkùnrin náà ò tilẹ̀ bìkítà bíi fífọ́ bí ọ̀fọ́, ó sà ń mí lókè ni tí ojú rẹ̀ sì ń yí rẹ̀gbẹ̀dẹ̀ bí ojú ọ̀gà, ojú rẹ̀ wú gùdùgbùgùdùgbù bí ojú olókè ilẹ̀. Lápàdé ò tí ì bẹ̀rẹ̀ sí béèrè ohunkóhun lọ́wọ́ rẹ̀ tó fi ń wí pé Ndélé rán mi, báwo Ládèjì, ẹ pàdé rẹ̀, ìpàdé Ẹgbẹ́dá, aago 10, owó náà ó lè ní, ọgbẹ́ mi, wọ́n gún mi lọ́bẹ, ẹ̀jẹ̀ yanturu, mò ń kú lọ, ọ̀rọ̀ rẹ̀ ò so mọ́ ara wọn. Ojú rẹ̀ ń kú náà sí i, ó sì túbọ̀ ń rẹ̀ ẹ́. Lápàdé súnmọ́, ó sì sí agbádá rẹ̀ wò. Ẹ̀jẹ̀ ti mo dà sí kí abẹ́ agbádá náà dáradára, ọ̀rẹ́ gbẹdẹgbẹdẹ. Àmùrè kan tó wà lábẹ́ dànsékè yìí, ó dàbí èfúnjà. Wọ́n fi bo ọgbẹ́ yànmọ̀kàn kankan báyìí ni, ṣùgbọ́n kò bó tán, ẹ̀jẹ̀ pọ̀ púpọ̀, ó ń dà yàlàyòlò. Ó dájú pé ọkùnrin náà kò lè pẹ́ kú mọ́. Ara rẹ̀ dàbí ẹni pé wọ́n da ipọ́n sí i. Lápàdé kọ sí Tàfá, ó ní, Tàfá o. Tàfá sáré gìrì gòkè pẹ̀tẹ́ẹ̀sì wá sọ́dọ̀ rẹ̀, ó ní, àbẹ́ ti ṣe tán ni, kí n sì yín lọ sọ́nà oko, kí n tètè wá padà bá àmàlà mi tí mò ń gbádùn lọ́wọ́. Èmi bàrà ò ṣeé dè lókun, ọmọ inú ẹ̀ ló ṣeé jiyán, mo yí gbèrèdé o, máa bá jẹ̀kọ àdáríjẹwé. Mo Lápàdé ní, sọ ojú máa ń dùn ọ ni, ó sì ń tọ̀ wíníwíní. Bí Tàfá ti wọlẹ̀, torí ọkùnrin tọrọ gbọ̀kú nínú ẹ̀jẹ̀ lórí àga, ó yanu pọ̀ngàlà, ó ní, ilé eléyìí o, mo rò bẹ́ẹ̀, nǹkan àrà rí o, abàmì ẹ̀dá rí, sọ́jà lélẹ́yìí, àbólè tó nílé jímọ́ lọ́wọ́. Àdúrà ò lè ran ilé yìí mọ́, ó ti kọjá ṣe babaláwo àti toníṣègùn. Ẹ wò, Lápàdé ní, Tàfá, ó dorí àwọn ni, àánú ènìyàn kì í ṣe ọ́ ni, bẹ́ẹ̀ ni ìwọ náà kì í ṣe gì. Ṣé bí ojú ní rójú ṣàánú, tẹni tó dé la mọ̀, ta ni lè sọ tẹni tí ò tíì dé. Wọ́n nílẹ̀ bó ti doríkodò bí àdán, wò bẹnu rẹ̀ ti gbẹ fúrúfúrú tó ń pọ̀ kàkà. Tàfá rẹ̀ rẹ̀ sílẹ̀, ó ní, ẹ má bá mi wí, ọ̀gá mi, ojú àánú mi ló ti fọ́, tìkà ló kù sí mi lágbárí. Ojú àánú ti jò dànù, ó kù tìkà, ó kù tàtójú bọ̀, ó kù tìdẹ́rùbọ̀ ọmọ ọlọ́mọ, ó kù tàyọjú sí ibi tí. Lápàdé ní, kò sí nǹkan kan tó lè kún ọ lójúmọ́ láyé rẹ̀. Bóyá o sì mọ̀ pé ọ̀ràn ló délẹ̀ yìí ni, sórí pé ọkùnrin yìí ń kú lọ nìyí, mo lọ́ fẹ́ kú sí yìí rí. Bó bá fi kú sí yìí, ta ni wọ́n sọ pé ó parí? Wọ́n á ní ẹni abápá lọ́wọ́ ẹ̀ ló fa ìtàn ya. Àfi ká yá gbé kúrò ní ilé tiwa níyìn kíákíá. Bó ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó dárúkọ Délé, ó sì tún dárúkọ Báwo Ládèjì. Ibì kan báyìí tí mo ní kí Délé ti máa pàdé mi nígbà tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ láṣìírí. Délé fún àwọn olè tó ń wá nìyẹn o, Ẹgbẹ́dá ló sì ti fún wọn. Nítorí náà ló sì fẹ́ kí n pàdé òun ní Báwo Ládèjì, káwá jọ lọ sẹ́gbẹ́dá. Iṣẹ́ tìrẹ ló wá kàn báyìí, sáré lọ sí títì kó lọ dá takisí kan dúró, kó gbé wa lọ sí Báwo Ládèjì. Ọmọ awo ni kó wá o, ẹni tí yóò lè ṣe iṣẹ́ náà ní bòńkẹ́lẹ́. Ọ̀gbẹ̀rì ò lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ o, wọ́n sì ké sí ẹni tí ẹnu rẹ̀ lè jó. Tàfá já sòròsò lọ sísàlẹ̀. Lápàdé ń gbọ́ ẹsẹ̀ rẹ̀ lọ, ó sì ń gbọ́ tó ń sọ lọ́ọ̀kan pé àmàlà mi ò ní tútù báyìí tí n ò tí ì bù ju òkèlè 2 lọ, eléyìí ò sì wá rí bí kú sí jò yín lọ. Lápàdé ò mọ tí ènìyàn sọ sí Tàfá, ọ̀rọ̀ àmàlà là ń sọ yìí, kí ènìyàn fi ẹni tí ń kú lọ sílẹ̀ kó máa jàmàlà, kéèyàn má tètè fọ́tẹ̀ ọ̀ràn. Bá ò bá tètè pé tán àrókò, bó bá fi dàgbà tán yóò máa gbẹbọ o, apá ò sì ní ká a mọ́. Lápàdé wọ yàrá rẹ̀ lọ, ó sì so aṣọ tó ti lọ́mọdé láàárọ̀ sórí ibùsùn. Ó mú ẹ̀wù ọ̀yàrà kan pẹ̀lú ṣòkòtò ẹlẹ́nu, ó sì kó méjèèjì wọ̀. Ó mú fìlà pẹrẹkí kan báyìí, ó dé ilé, ó tẹsẹ̀ bọ́ sálúbàtà onírọ́bà kan, ó sì kó ọ̀pọ̀lọpọ̀ sìgá sínú ike kan. Ó mú odidi ìsáná kan lọ́wọ́ pẹ̀lú gbogbo rẹ̀. Lẹ́yìn náà ó mú ọ̀bẹ ṣékélé kan lọ́wọ́, nítorí a kì í mọ̀ sí ìwọ ọmọ ní mọ́ máa jò kígbẹ́. Ó jáde sí pálọ̀, ó sì àwo àmàlà rẹ̀ kan, ó sì yọ ẹran inú rẹ̀ jẹ lọ́kọ̀ọ̀kan. Fèrèfèrè ọjọ́ kolombo, ó bà mí kò dùn mí,
àti ẹni tí ọ̀bà rárá ń kọ́. Ó gbé omi ó sì mú lé omi ẹ̀kọ́ náà ni oúnjẹ àárọ̀ náà nìyẹn. Lápàdé fi àkísà kan nu ẹ̀jẹ̀ orí àga ó sì fi aṣọ ọkùnrin náà nu ẹ̀jẹ̀ tó ń dà lára rẹ̀. Ó nu wọ́lọ́wọ́ nígbà tó ń gbọ́ ẹsẹ̀ Tàfá bọ̀ lókè. Tàfá ń wí pé Ọlọ́run kúkú bá mi ṣe. Bí mo ti ń lọ nítòsí lọ́hùn yẹn ni mo pàdé táksì tí Súlè Aláyìí máa ń wà. Òun ló bá wa gbé Táíwò lọ sílé Jàǹpàkò lọ́jọ́sí. Àbẹ́ ti gbàgbé Súlè lè wọ àpótí lásán ká mọ́ ṣẹ̀ṣẹ̀ sọ pé mọ́tò. Ọ̀nà ni mo pàdé rẹ o, ṣé bínú ti rí lobìyàn. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ kan báyìí tí Lápàdé ní ó ṣeun Ìgìrìpá já wá gbé ọkùnrin yìí sọ̀kalẹ̀ kọ́mọ̀ kù sínú ilé wa ní Ọlọ́run má jẹ́ ká rí ibi Tàfá ní àmì o. Àwẹ̀ dìde ńlẹ̀ ọjọ́ ń lọ ó yá ká máa lọ. Ó bẹ̀rẹ̀ tí ọkùnrin náà abarapá ti gbogbo ènìyàn ọkùnrin tí ẹnìkan ṣoṣo. Ọkùnrin yìí ò lè yírapo rárá bí ó tilẹ̀ gbóhun tí Tàfá ń wí sí i. Tàfá fajúro kò fọkàn sí gbogbo bí ọkùnrin náà ti ń mí hùn nílẹ̀. Ó jágbe mọ́ pàrà ó sì sí lábàrá lẹ́yìn ọrùn mọ́. Ọkùnrin náà yajú ojú rẹ̀ sì funfun ràhùn. Ó ń yí règbèdè bí ojú àgùntàn. Ó yanu bí ẹni tí yóò sọ̀rọ̀ ṣùgbọ́n ohùn rẹ̀ kò jáde. Ó ń jẹnu wúyẹ́wúyẹ́ lásán ni. Ọ̀rọ̀ wà nínú rẹ̀ ṣùgbọ́n kò lè sọ ọ́ jáde. Àlátájá bálá inú ajá ní gbé. Ọ̀rọ̀ gbénú ẹni ràbíìtì ọ̀gẹ̀dẹ̀. Lápàdé mọ̀ wípé láìsí àní-àní ọlọ́jọ́ ti dé sí ọkùnrin yìí. Ó ń bínú sí Tàfá tó tún fi kún ìdààmú aláàárẹ̀ náà. Àwọn méjèèjì wá fọwọ́ kúnwọ́ wọ́n sì jọ gbé ọkùnrin náà nílẹ̀ bíi wíwọ́ bíi fífà bíi títì bíi sísún. Wọ́n gbé e dé orí àtẹ̀gùn. Ara ọkùnrin náà tutù dódó ó fẹ́ dàbí yìnyín. Nígbà tí wọ́n dé orí àtẹ̀gùn tán wọ́n ta á kán wọ́n sì gbé lé èjìká Tàfá. Lápàdé náà fọwọ́ hẹ́ wọ́n sì jọ gbé e ní dìgbàndì lọ sísàlẹ̀. Bí wọ́n ti ń fi ẹsẹ̀ rẹ̀ lélẹ̀ tán ni wọ́n gbé e dìgbàdìgbà lọ sí ibi tí mọ́tò ti dúró dè wọ́n. Wọ́n fà á lọ bí òkú ọ̀mùtí tó ti mutí para. Gbàrà tí wọ́n já títì Lápàdé wòkèwodò kò sì dàbí ẹni pé àlejò kankan wà ní títì. Ṣùgbọ́n tójú tìyẹ́ làparò fi ríran. Àwọn mẹ́rin kan wà lórí òpó wáyà iná nítòsí ilé Lápàdé. Oníṣẹ́ iná gidi ni wọ́n ní tàbí ọlọ́pàá inú. Lápàdé dárẹ́rìn. Oníṣẹ́ iná a lè pe díẹ̀ nínú àwọn ọlọ́pàá ní oníṣẹ́ iná. Ṣùgbọ́n bó bá ṣe pé ọlọ́pàá inú ni àwọn tó wà lórí òpó wọ̀nyí tí wọ́n wá tan aráyé jẹ pé àwọn tún iná ṣe ni a jẹ́ pé ẹ̀yìn abẹ́rẹ́ ni wọ́n gọ sí o. Ó wá rántí orin tí òun fúnra òun fẹ́ràn àti máa kọ nígbà gbogbo orin Àwòdì Òkè. Ó bẹ̀rẹ̀ sí fi ìfẹ́ kọ orin náà bí wọ́n ti rọra ń súnmọ́ táksì tí ó dúró dè wọ́n yìí. Àwòdì Òkè ó rò pàrà ilẹ̀ orí òun. Àwòdì Òkè fífò tó fò gíga tó ga. Àwòdì Òkè ó rò pé nìkan ò rí òun. Níbi tí wọ́n ti ń fa ọkùnrin náà lọ Tàfá ní kí lè rí ọ̀gá. Lápàdé ní ìwọ máa wọlẹ̀ kọ́ máa wẹnu ọkọ̀. Wọ́n dé ọ̀dọ̀ ní takisí. Lápàdé ní Súlè nìyí àyímọ́ kì í pọ̀ lọ́kọ̀. Súlè ní ẹ̀ka àrọ́sà àyímọ́ ìpọ̀lọ́kọ̀ bó bá ti fẹ́ yíwọ́ màá yá yí mọ́ ní tèmi àbí o Ìgìrìpá bí n ò bá máa yí mọ́ ni ǹbá ti kú lẹ́ẹ̀mẹ́tàdínláàádọ́kànlélógójì. Àyímọ́ ìpọ̀lọ́kọ̀ sa yíyí là á yí mọ́. Lápàdé ní kíkọ́ ni mímọ́ bá mi fọwọ́ kún ọkùnrin yìí wọlé. Ọkùnrin tó gbọgbẹ́ náà ń gbin ojú rẹ̀ ò sì yọ sí aráyé tààrà mọ́. Súlè bá wọn fọwọ́ kún ní tòótọ́ ó sì ní ibo là ń gbé lọ rí. Lápàdé ní Adéọ̀yọ́ ni ó nìṣó. Ó ké sókè fatafata kí gbogbo ẹni tó wà nítòsí lè máa gbọ́. Akímọ ẹni tí ń fetí mọ́ ògiri kéku létètè lọ́rùn fún toko pé a ti dìbà bọ́tí ṣé kí odi ó lè gbọ́rọ̀ ńlá ṣe sọ níṣojú ọmọ rẹ̀. Takisí sí Tàfá àti Lápàdé wà lórí ìjókòó ẹ̀yìn. Wọ́n gbé aláìsàn náà sáàrin. Àwọn náà jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tún lósì. Lápàdé wá rọra wí jẹ́jẹ́ pé Súlè Adéọ̀yọ́ kọ́ là ń lọ o. Ẹ̀tàn ni mo fi ìyẹn ṣe fún ẹni tó lè máa gbọ́ o. Nítorí a kì í mọ bí tí olófòfó ti lè sápamọ́ sí. Ọ̀nà wo là ń lọ máa nìṣó. Wọ́n mọ̀ tọ́ sọ́nà bàbá ti ń lọ. Súlè forí dáhùn. Ọkọ̀ sì ń pafẹ́ lọ. Wọ́n kọjá Agodi. Ẹni tí wọ́n ń gbé lọ ń tutù sí díẹ̀díẹ̀. Ó ń ju àwàánù díẹ̀díẹ̀. Nígbà tó ṣe ìmí rẹ̀ ò jágara mọ́. Ọ̀rọ̀ gbọ̀kù sára Lápàdé. Ó ń mí èémí akọlẹ́ kọ̀ọ̀kan.
tagbára ló mí ó ń gbé kìn. Nígbà tó yá wọ́n dé oríta kan báyìí títí eléruku kan já títí ọlọ́dà níbẹ̀. Lápàdé ní kí Súlè ó yà sí títí eléruku yìí. Ọ̀nà náà dá pórópóró nínú pápá pẹrẹu ni. Àfigi kọ̀ọ̀kan tó wà nínú pápá yìí wọ́n ń tọ ọ̀nà yìí lọ títí wọ́n fi dé ahéré gẹ̀rẹ̀jẹ̀ kan báyìí. Igi aparun ni wọ́n fi ṣe ògiri ahéré náà. Ó kọjú sí títì. Ìjókòó gbọọrọ kan hàn síta nínú ahéré náà. Aparun náà ni wọ́n fi ṣe. Rírì ni wọ́n rì mọ́lẹ̀. Lápàdé ní kí Súlè dá ọkọ̀ dúró ńbẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ abarapá dì mọ́ aláìsàn náà. Wọ́n sì rọra gbé e kalẹ̀ nínú ahéré yìí. Ó hàn gbangba pé ó ti di òkú báyìí kì í ṣe aláìsàn mọ́. Ojú rẹ̀ ti padé kò sì mí mọ́. Wọ́n rọra gbé e kalẹ̀ bí ohun ẹlẹgẹ́ bí agbọ̀n tí àwo tangaran wà nínú rẹ̀. Súlè jáde lọ ní tirẹ̀. Kò sì pẹ́ tí mọ́tò rẹ̀ fi dáhùn ní títì. Òórùn ẹmu gba inú ilé náà kan. Òórùn ẹmu tó ti kan bóbó. Gbogbo inú ahéré náà bu tátá bí ibi tí ènìyàn kì í dé tó bẹ́ẹ̀. Ó sáà ti tó ọjọ́ mẹ́ta kan tí ẹnikẹ́ni wọ inú rẹ̀ kẹ́yìn. Lápàdé wo inú ahéré náà yípo. Kò sì rí àmì kankan pé Délé ti dé. Ó ní Tàfá, ibi tí èmi àti Délé gbé ń pàdé nìyí o. Bí a bá ní nǹkan pàtàkì láti bára wa sọ láṣìírí. Abà yìí ni wọ́n ń pè ní Báwo Ládèjì. Nítorí pé ní ìní ará ìlá kan tó ń jẹ́ Ládèjì ti dẹ́mu tẹ́lẹ̀ tí àwọn obìnrin ẹlẹ́mu wá ń rù lọ sí Ìbàdàn láti hìn. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀pẹ tó ń dání kò sún tó nǹkan mọ́, ó ti kó lọ sí ibòmíràn. Aago 10 ni Délé ní kí n pàdé òun níyìn gẹ́gẹ́ bí iṣẹ́ tí aláìsí ń jẹ́ fún wa lẹ́ẹ̀kan. Nítorí náà ká mọ̀ retí pé Délé ò ní pẹ́ tí yóò fi dé. Nítorí aago 9 ti kọjá kò lè pẹ́ jọjọ mọ́ tí yóò fi kàn wá lára. Kó sáà jọ̀wọ́ tètè dé. Kí n wí fún un pé ìwọ pẹ̀lú rẹ̀ ní yọ̀jọ́ mọ́ bá iṣẹ́ lọ tí èmi ó sì kọrí sóko. Àárọ̀ lọ́jọ́ kí n tètè jánà. Ọjọ́ ń lọ wọ́n ń dúró de Délé. Ọkàn kan sọ fún Lápàdé pé Délé ò jìnnà sí wọn níbi tí wọ́n wà ṣùgbọ́n kò sọ jáde. Délé kì í sábà sí àkókò bí ọ̀bá nídìí. Ìkánjú tó ń wà yìí ni ara ṣe ń wà òun. Károdò kásùn kí lára ilé ọmọ mu. Tàfá ní Délé má sì ti lè dé o. Kó ti dúró dè wá títí kó sì ti lọ. Bóyá ìpàdé ẹgbẹ́ dá ló pè ní aago 10 tó sì ti ránṣẹ́ láàárọ̀ tí oníṣẹ́ rí ò tètè ráàyè dé ọ̀dọ̀ wa torí àwọn tó ń lé àwọn oníṣẹ́ ibi tó kún bí ẹran ọdún yìí. Délé ṣe lè mọ̀ wípé wọ́n lọ pàdé rẹ̀ lọ́nà. Òun lè ti débí kó ti retí kó sì ti lọ. Bóyá ó sì ti rí àwọn tó ń gún ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ tó sì ti lọ ní tirẹ̀. Lápàdé ní bóyá ni gbogbo rẹ̀. A ó mú sùúrù. Aago 10 ò sáà tí ìlú. Ó dé tán báyìí. Tàfá ní bẹ́ẹ̀ ni àgbà tó ní sùúrù ohun gbogbo lónìí. Sùúrù sì ní bàbá ìwà. Àfi pé òkèlè 2 péré ni mo ti bù nínú àmàlà mi kẹ́ tó pè mí lẹ́ẹ̀kan. Bí sì ń lọ mi nínú gan ni. Ṣùgbọ́n sùúrù lè ṣe òkúta jìnnà. Lápàdé ò fèsì sí ọ̀rọ̀ Tàfá tó bẹ́ẹ̀ mọ́. Àfi bó ti ń gbọ́ tí Tàfá ń kọrin pé ọjọ́ kan ń bọ̀ tí Ifá ó gbẹ̀ràn tọ́pẹ̀lẹ́ ó gbẹ̀ràn tíyàwó ọlọ́ta tíyàwó ṣebẹ̀ tíyàwó ọ̀sẹ̀ràn tí ò ní jẹ níbẹ̀ gbà ò ní ó máa dùn. Àdùnfọwọ́ tó nojú gbà ò ní ó máa dùn. Àdùnfọwọ́ òsì nojú gbà ò ní ó máa dùn. Bí Tàfá ti ń kọrin yìí, Lápàdé rántí ìgbà tí obìnrin kan ṣe àṣemáṣe tí wọ́n sọ pé Ifá gba ẹran lọ́wọ́ rẹ̀. Obìnrin náà ló ṣe ẹran náà ṣùgbọ́n wọn ò tilẹ̀ jẹ́ kọ́tọ́ omi tóró rẹ̀ wò ká tó sọ pé yóò jẹ nínú ẹran. Orin tí wọ́n kọ fún obìnrin náà lọ́jọ́ náà lọ́hùn ni Tàfá kọ tó sì ń jó yìí. Tàfá parí eré rẹ̀ báyìí. Ọ̀gá mi o, ìgbẹ́ ń gbọ̀n mi o, mo ń lọ já ẹrù díẹ̀ o. Kọ́rọ́ ló yọ sí ẹ̀yìn ahéré tó sì wọ inú ìgbẹ́ lọ. Tàfá lòsòó tí òkú tó wà nílẹ̀. Ẹ̀jẹ̀ ti tún rin jáde sára agbádá rẹ̀ náà. Ó mọ̀ sànsàn ó sì ti ń sì. Lápàdé yẹ gbogbo ara rẹ̀ wò yípo. Ó wo inú agbádá rẹ̀ náà wò. Ó bá ọ̀pọ̀lọpọ̀ owó kan níbẹ̀. Kìkì owó kọ́rẹ́nsì pupa ni. Ó tuntun ó tò mínímíní. Ó ń wo ènìyàn. Ọ̀nà méjì ni wọ́n dì í sí. Lápàdé mú èdì kan. Ọjà ìwé tẹ́rẹ́ tí wọ́n fi dì í. Ó kà á wò. Ó sì bá 40 níbẹ̀. Ìyẹn ni pé àpò owó 4 ni. Ìdì méjèèjì á wá jẹ́ àpò 8. Àyànràn owó. Kò sí nǹkan mìíràn lára ọkùnrin náà rárá. Lápàdé kó owó yìí sí àpò ara rẹ̀.
orí ẹni eégún lé lọ òfa lọ́bẹ̀lá ó ní ọ̀fẹ́ jẹun ará ọ̀run ń bọ̀ wá síbẹ̀ láyé. níbo ni ọkùnrin yìí ti rí owó tó pọ̀ tó báyìí? kí Délé ṣáàdé kó wá ṣàlàyé. bí ó sì lè ṣàlàyé ìwádìí rẹ̀ á rọrùn. bóyá Délé sì ní kókó owó yìí fún un tẹ́lẹ̀ ni o. ńgbà tó bá dé gbogbo rẹ̀ ní ó lójú. Lápàdé gbọ́ igbe Tàfá lọ́ọ̀kan nínú pápá lọ́hùn-ún. ó gbọ́ pé ọ̀gá mi o, ẹ máa bọ̀ o, ẹ máa sáré bọ̀, ẹ wá wo tí mo rí o, ó ti ṣẹlẹ̀ níbí o, agbada ti gbiná, ó ti ṣẹlẹ̀, ẹ máa bọ̀ o. Lápàdé sọ ẹ̀wù òkú náà tó mú dà sílẹ̀, ó sì sáré jí àjà lọ sí ọ̀dọ̀ Tàfá. Tàfá ń fò sókè láì bí ẹni tó bọ́ sínú ìtà. bí Lápàdé ti dé ọ̀dọ̀ rẹ̀ lórí ẹnìkan tó sùn sílẹ̀ gbọ́ọ̀rọ̀, onítọ̀ ń dojúbolẹ̀ ní àwọn ẹṣin ọdẹ sì ń dòòyè káàtàrí rẹ̀. gbàtí Lápàdé súnmọ́ dáradára, ó rí i pé ọgbẹ́ ńlá kan wà ní pàkọ́ olúwa rẹ̀. àwọn eṣinṣin ń ṣe wọn yí i ká, ó sì dájú pé ó ti kú. Lápàdé òwò lẹ́ẹ̀mejì tó fi mọ̀ pé Délé ni, nítorí ẹ̀wù tọ́wọ̀ sọ́rùn àti gbogbo ìrísí rẹ̀ pátápátá, tẹ̀wù àti ti ṣòkòtò ti Délé ni. àdá kan wà nílẹ̀, kìkì ẹ̀jẹ̀ sì ní ara rẹ̀. ẹ̀jẹ̀ ìpàkọ́ Délé ti kó irun jọ, ó sì ti dì. ẹ̀jẹ̀ ara àdá ti dúdú ṣùgbọ́n kò tíì gbẹ tán. Tàfá ní ọ̀rọ̀ ló bá mu kó mo rò wá o, ohun tójú mi rí nìyí o. òkú kan tó nìyí báyìí, ọ̀kan ló wà nínú ahéré yẹn, a ò mẹyẹ tó sun wọ́n. àwọn ságbẹ́ságbẹ́ ló pa àwọn méjèèjì, wọ́n sì wá tì wọ́n sí wa lọ́rùn. wàhálà tiwọn nìyẹn ṣá o, wèrè làwọn tí ń pa wọ́n, wàhálà rẹ̀ ni yóò sì pa wọn náà, wàhálà ń pànìyàn. Lápàdé ò mọ ohun tó lè fi dá Tàfá lóhùn, bóyá wèrè kan ló já tó ń pa àwọn ènìyàn kiri báyìí, ṣùgbọ́n kò dájú. ọ̀rọ̀ yìí jẹ mọ́ ti àwọn olè tí Délé tọpa lọ. bí ó ṣe so mọ́ ara wọn ni kò tí ì hàn. kí ènìyàn kan máa kú sílẹ̀ kiri bí adìẹ ojú títì báyìí, adégbáránkú gan ò lè máa kúlẹ̀ tó báyìí. Lápàdé bẹ̀rẹ̀ tí òkú Délé ń yiri rẹ̀ wò, ó tún bá ọgbẹ́ mìíràn níwájú rẹ̀ nígbà tó kọjú rẹ̀ sókè. Tàfá kígbe lójijì, yé Délé ni! àṣé Délé ta ti ń dúró dè, tá à ń sọ pé kò tí ì dé, àṣó ti dé, wọ́n ti ṣá apá ni. ẹ wò ó, òun àtẹni ẹ̀kan ni wọ́n jọ sálàdà pọ̀, tíyẹn òkú ní tirẹ̀ tó sáré wá sọ fún wa tán báyìí. ọ̀rọ̀ tẹgbẹ́dá ò wá di kése báyìí, tínú mi sì ti ń dò sílẹ̀ pé n ó ríṣẹ́ sí lẹ́gbẹ́dá. ọ̀nà dórí ọ̀pẹ pin o, mo là á bá ọ̀nà ìyẹ̀wù já, kò síṣẹ́ fún mi mọ́ nìyẹn, mo sì sọ̀rẹ́ńdà, mo bomi sùúrù mu. dídákẹ́ ni Lápàdé dákẹ́ sí gbogbo tí Tàfá ń sọ, nítorí ọ̀rọ̀ rẹ̀ pèsè jẹ. inú Lápàdé bàjẹ́ kọjá àlà nítorí ikú Délé. ó kàánú gidigidi, omi sì ń dà kòròkòrò lójú rẹ̀. ọwọ́ àwọn olè yìí sì wá tẹ Délé. ọdẹ ọ̀pẹran mọ́ ẹran ló wá ń pọdẹ. kò burú o, ẹ̀yin olè, bó dára bí ò dára ó dọ̀dọ̀ Ọlọ́run, ká gba bọ́lọ̀ ń ti wé. Lápàdé tún wo Tàfá, kò lè sọ bí ó ń bá òun kẹ́dùn tàbí ó ń fi òun rẹ́rìn-ín pé òun sunkún nítorí ikú Délé. bẹ́ẹ̀ Tàfá mọ Délé dáadáa, kò sì tilẹ̀ kẹ́dùn ọlọ́ọ̀ni ní pé Délé kú. bí ara Tàfá ti yí ni ọkàn rẹ̀ náà yí. ojú àánú rẹ̀ ti fọ́ lóòótọ́, tìkà nìkan ló kù. ṣùgbọ́n bóyá kò mọ̀ ní o pé ikú ti ń pojúgbà ẹni, òwe ló ń pa á fún ni. Délé ni wọ́n pa báyìí, wọ́n sì pa ẹnìkan tí Délé tún rán sí òun. wọn ò ní ṣàìtọpa onítọ̀ǹdé ilé òun láàárọ̀ yẹn. àárín ìlú tó jẹ́ ni ó jẹ́ kí ọwọ́ wọn lè tẹ̀. ọ̀rẹ́ tí a fi na ìyálé, ó mà sí ń bẹ ní kọ̀rọ̀ yàrá ìyàwó. kí òun gan máa ṣọ́ra lókù. igi gangan má gún mi lójú, òkèrè láti sọ. ẹni tó yáwọ́ sí lògùn gbè. kí àwọn oníṣẹ́ ibi yóò tó bẹ̀rẹ̀ sí wá òun gan ni yóò kọ́kọ́ máa wá wọn káàkiri. kóun ó sì kọ́kọ́ kó wọn lé ọlọ́pàá lọ́wọ́, nítorí pé bó bá ṣe àwọn lọ́kọ́ rí òun, wọn ò ní rówó àti pa òun. nínú kóun ó mú wọn tàbí kí wọ́n mú òun ọ̀kan ṣọ̀kan níbẹ̀. ọ̀rọ̀ pé à ń lọ sóko ti kú níbẹ̀ báyìí ṣá. iṣẹ́ tọ́kàn ní láti fín àwọn arúfin wọ̀nyí jáde nínú ìsà wọn. mbẹ́kẹ́bẹ́ yòówù tí wọ́n lè sá pamọ́ sí. ọmọ tó bá ní ìyá òun ò ní sùn, òun náà ní fojú bọrùn. àyà bẹ́ sílẹ̀ ọbẹ̀ aré ni ọ̀rọ̀ náà sì ní láti jẹ́. nítorí pé àfọwọ́fọnà kì í dúró rojọ́. ènìyàn sáà lè dé àárín ìjà lọ kó jókòó kalẹ̀. iṣẹ́ náà ní láti bẹ̀rẹ̀ kíákíá ni. kí
kí ó sì máa lọ gerege. Délé ti fi ẹsẹ̀ òun lé ọ̀nà nípa dídárúkọ Ẹgbẹ́dá. Ó ti sọ fún òun pé ìpàdé kan yóò wà níbẹ̀. Ìpàdé yìí yóò sì jẹ mọ́ ọ̀rọ̀ àwọn olè náà. Kò mọ ibi tí ìpàdé náà yóò ti wá ní Ẹgbẹ́dá o. Ṣùgbọ́n ìgbà tí òun bá dé Ẹgbẹ́dá ìyókù ò ní ṣòro. Bí òun ó ti kó o yóò fi ara rẹ̀ hàn. Ìtọ́sọ́nà náà ni Délé ti fún òun yìí. Ó tún yiri Délé wò. Ó yẹ gbogbo ara rẹ̀ wò. Obì ìjọ́bì kò sí lápò rẹ̀. Èèpìnì ló kéré jù nínú owó kò sí nínú àpò rẹ̀. Délé kì í rìn báyìí. Àwọn tó pa á ló ti kó gbogbo tí wọ́n bá lára rẹ̀ yẹn o. Wọ́n gbá gbogbo ara rẹ̀ láíláí ọmọ tòkántòkán. Ojú ẹsẹ̀ kúnlẹ̀ fàtàfàtà ń bẹ̀. Wọ́n tẹ gbogbo koríko àyíká ibà mọ́lẹ̀ gúdúgúdú. Lápàdé tajú kan. Ó sì rí ìwé pélébé kan báyìí tí afẹ́fẹ́ ń fẹ́ bí àsíá lára pàǹtẹ́rì kan báyìí tó há sí. Ó lọ mú ìwé náà. Ó sì rí i pé wọ́n kọ nǹkan sí i lára. Ọwọ́ Délé ni pẹ̀lú. Kò sí àní-àní níbẹ̀ rárá. Kì í ṣe ìbálẹ̀ ara ni Délé fi kọ́. Nítorí pé haruharu ni ọwọ́ rẹ̀ rí. Ohun tí Lápàdé rí kà nìyí. Oyèníyì Sẹ́ríkí 3000 àti gba 1800. Kúnlé 800. Èmi 1000. Ó wá kù 1200 fún Lápàdé. Ìpàdé Ẹgbẹ́dá aago 10 àárọ̀ yìí. Ilé olóyè Sẹ́ríkí. Ojú ọ̀nà. Ìwé náà fàya nísàlẹ̀ ilé yìí. Ó hàn pé ohun tí wọ́n kọ sí ìwé náà jù báyìí lọ. Ṣùgbọ́n ìyókù ò sí ń bẹ̀. Àdìtú pátápátá sì ni ọ̀wọ́ èyí tó wà níbẹ̀ yìí gan. Lápàdé bẹ̀rẹ̀ sí í tú kíákíá. Ó pẹ́ púpọ̀ kó tó rójú rẹ̀. Ṣùgbọ́n nígbà tó rí i tán, ó yà á lẹ́nu pé ó rọrùn tó bẹ́ẹ̀. Iṣẹ́ náà kò rójú. Bí Délé ò tilẹ̀ kú kò lè sọ jù báyìí náà lọ. Ìtumọ̀ tí Lápàdé fún ìwé náà ni pé Délé kófìrí owó kan lọ́wọ́ olè kan tí ń jẹ́ Oyèníyì Sẹ́ríkí tó ń gbé ilé kan l'Ẹ́gbẹ́dá. Owó náà sì jẹ́ 3000. Délé ti rí 1800 naira gbà nínú owó náà. Ó sì pín sí méjì. 800 fún Kúnlé àti 1000 fún ara rẹ̀. Pẹ̀lú àníyàn pé ńgbà tó ń bá rí 1200 yòókù gbà tí òun Lápàdé ni yóò jẹ́. Bóyá iṣẹ́ tí ẹni tó kú ń jẹ́ fún òun nínú ilé láàárọ̀ nìyẹn o. Ọ̀rọ̀ náà rọra ń lójú bọ̀ nìyí. Ohun tuntun kan tí Lápàdé rí nínú ìwé náà ni pé ilé ẹnìkan tí ń jẹ́ Oyèníyì Sẹ́ríkí ni wọ́n ti ṣèpàdé àwọn olè ní Ẹgbẹ́dá. Ṣùgbọ́n ìwé náà kò júwe ilé Sẹ́ríkí yìí. Ọwọ́ èyí tó sọ yìí náà ti tó sá. Ọgbọ́n orí lòun ó fi gbé ìyókù. Ṣùgbọ́n ta ni Kúnlé tó mú 800 naira dání? Àbí ó lè jẹ́ ẹni tó kú sínú takisí lẹ́ẹ̀kan? Òun náà ni yóò tilẹ̀ ṣe. Nítorí owó tí òun bá lọ́wọ́ rẹ̀ jẹ́ 800 naira. Iye tí Délé ní òun fún un. Kí ni ṣe tí àwọn tó sá lọ́gbẹ́ ọgbà owó náà lọ́wọ́ rẹ̀? Sáàsì àpò 10 ti Délé lára rẹ̀ mọ́. Bóyá Délé ló sì ti kó tiẹ̀ pamọ́ sí ibòmíràn. Àpò 12 kan sì tún wà lọ́wọ́ Sẹ́ríkí lọ́hùn tí wọn ò tí ì rí gbà. Ǹṣe Ẹgbẹ́dá di dandan nìyẹn o. Nítorí owó tó wà lọ́hùn yẹn kì í ṣe èyí tí ẹnìkan lè fi sílẹ̀ níbẹ̀. Gbígbà ní owó náà láì ṣẹ́kọ́bọ̀ kankan kù sówó àwọn ọlọ́ṣà náà. Lọ́nà kínní àwọn ọlọ́ṣà pa Délé àti Kúnlé. Wọn ò gbọ́dọ̀ mú un jẹ o. Òun ní láti wá wọn rí. Lọ́nà kẹta, ibi tí owó ọwọ́ Délé wà òun ní láti rí i. Lọ́nà kẹrin, òun ó ṣe iṣẹ́ àánú. Wọn ó kó gbogbo owó tí òun bá rí gbà nínú owó yìí fún àwọn ọmọ òkú kí ìyà ó má bàa jẹ wọ́n. Lóòótọ́ ni wọ́n sọ pé a kì í ta ẹni tí a kò bá tì mú. Ṣùgbọ́n ó pinnu pé bóun ó ti ṣe owó náà nígbà tí òun bá ti kó o jọ nìyẹn. Òun ò ní gbà kí ìyà jẹ ọmọ òkú ọ̀run lójú òun. Bí ó ti ń bá ìrònú yìí lọ, ó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹsẹ̀ ẹnìkan tí ń rìn nítòsí. Ó wá ṣàkíyèsí pé ọ̀nà ìlàgbẹ́ kan wà lẹ́bàá ibi tí àwọn dúró sí. Bàbá ọdẹ kan sì ń tọ ọ̀nà ìlàgbẹ́ náà bọ̀ sọ́dọ̀ àwọn. Bàbá ọdẹ yìí ń sun ìjálá lọ́ọ̀kan lọ́hùn. Ó yàn án bọ̀ bí ẹnìkan tí ọkàn rẹ̀ balẹ̀ pátápátá tí nǹkan kan ò fò láyà. Ó yàn bí ọlọ́lá. Ìbọn sakabùlà kan wà líjìká rẹ̀. Àkò àdágbọ̀ọ́rọ̀ kan sì ń fò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìkòkò tábà kan rú èéfín lẹ́nu rẹ̀. Aṣọ ọdẹ gan lọ́wọ́ kíjìpá àti ṣòkòtò àti ẹ̀wù péńpépéńpé sì ní aṣọ náà. Ó ń dán sàn án lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹranko àtọdúnmọdún gbogbo. Sálúbàtà aláwọ̀ ń dún lẹ́sẹ̀ rẹ̀. Nbi tí bàbá ọdẹ yìí wà kò ju 40 ẹsẹ̀ bàtà sí ọ̀dọ̀ àwọn Lápàdé. Ó ń kọjá lọ ní tirẹ̀. Ó wọ ọ̀dọ̀ wọn fèrè lásán lẹ́ẹ̀kan ṣoṣo. Kò tilẹ̀ já tiwọn kúnra rárá. Bó tilẹ̀ wọlẹ̀ koríko ò lè jẹ́ kí orí òkú tó wà nílẹ̀ lọ́dọ̀ wọn. Ẹ̀ẹ̀kan yàrìyàrí wà ní gbogbo ilẹ̀ káàkiri. Òórùn tábà ń já fíkánfíkán
bí ẹ̀fúùfù ti ń gbé dé ọ̀dọ̀ àwọn lápàdé ó sì jẹ́ kí ó rántí pé tábà mọ́ lẹ́nu ju sìgá lọ ó tilẹ̀ tó lápàdé nímú tó bẹ́ẹ̀ tí ó fi sí pìnsìn. Bàbá ọdẹ náà kò tilẹ̀ wẹ̀yìn tàbí kí ó kí pẹ̀lẹ́ ó ń bá ọ̀nà tirẹ̀ lọ sọ́nà ojú títì níwájú báwo mọ́tò kan kọjá lọ ní títì lọ́hùn-ún. Bàbá ọdẹ yìí kúkú ṣe kòńgẹ́ rẹ̀ ni bí ẹni pé ó ń lọ pàdé rẹ̀ tẹ́lẹ̀. Mọ́tò náà dúró níwájú báwo kò pẹ́ tí lápàdé fi ń gbóhùn àwọn tó wà nínú rẹ̀. Lápàdé yára fa tàfá lọ́wọ́ wọ́n sì sáré bọ́ sẹ́yìn igi ìgbà kan báyìí wọ́n fi bojú ọ̀nà wọn jẹ̀ díẹ̀ sí títì báyìí ṣùgbọ́n wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn tó wà lọ́hùn sọ ketekete. Bàbá yìí dúró ẹ̀ǹlẹ́ o kà sí nǹkan o sí àbá Ládèjì nìyí. Báwo Ládèjì náà lẹ dé yìí amákọ̀dẹ́ mo ní ìmọ̀ o kí ni wọ́n ń ṣe níyì. Tí mò ń ṣe níbo oko mi lẹ̀ ń wò lọ́ọ̀kan o oko ẹ̀gẹ́ ọ̀kan o àbá wa sílẹ̀ tí ń rí èéfín tí ń rú lọ́ọ̀kan wo kí ni rọ́dà mbẹ làkùkọ ti kọ tẹ́ gbọ́ òpùrọ́ ni ọ́ irọ́ ló ń pa ìwọ lọ́dẹ tí Lápàdé ò dúró gbọ́ mọ́ ó tètè fura pé àwọn ọlọ́pàá ló ń bá bàbá ọdẹ náà sọ̀rọ̀ yìí wọ́n sì ti yára gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ níbí ó ní Tàfá àwọn apànìyàn wọ̀nyí sì ti fúnra wọn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá kí wọ́n lè rí òkú Délé. Wọ́n á ní nígbà tí àwọn ọlọ́pàá bá gbọ́ àwa náà ò ní pẹ́ gbọ́ ẹ̀rù á sì wá ti ibẹ̀ bà wá tó bẹ́ẹ̀ tí a kò ní fẹ́ tọpa àwọn mọ́ ńgbà tí a bá mọ̀ pé ọ̀rọ̀ náà lè la ikú lọ ni pé kìí ṣe ọ̀rọ̀ eré. Wọ́n mọ̀ pé yóò pẹ́ kí àwọn ọlọ́pàá tó mọ ẹni tó pa Délé ẹ̀rù á sì bẹ̀rẹ̀ sí àwọn náà bà àwọn ará ìlú á sì máa gbénú bí gbogbo nǹkan bá wá dàrú dùrùdú báyìí tí ìdààmú bá gbogbo ayé àwọn olè á wá ráàyè máa ṣiṣẹ́ wọn lọ ní pẹrẹu pẹ̀lú ìrọ̀rùn. Àbí kí ni wọ́rò Tàfá ní bó bá ṣe àwọn olè ló sí àwọn ọlọ́pàá nígbẹ́rẹ́ ìpàkọ́ bí ẹ ti sọ àjẹpọ̀ àyè máa gbà wọ́n o wọ́n kúkú láyà wọ́n lè lọ tààrà síwájú tẹ̀sán àwọn ọlọ́pàá kí wọ́n lọ sọ ìwé kan sílẹ̀ níbẹ̀ kí wọ́n kọ sínú ìwé náà pé kí àwọn ọlọ́pàá lọ gbé òkú kan báyìí níbi báyìí kí ló ń di egbò lọ́wọ́ tí ò lè wá mi tó ṣẹ́ lọ́wọ́ wọn. Lápàdé ní àánú bàbá ọdẹ yìí ò sí ọ́ ó ní láti jẹ́ pé àwọn olè náà rí nígbà tí wọ́n pa Délé wọ́n sì purọ́ mọ́ bàbá yìí pé òun ló pa á nítorí ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá sí bàbá yìí ò dára. Wọ́n ti so òkú Délé mọ́ bàbá oníbàbá lọ́rùn bàbá yìí ó jìyà gan ni o lórí ọ̀rọ̀ tí ọmọ nǹkankan nípa rẹ̀ bí àwọn ọlọ́pàá yóò ti dààmú rẹ̀ tó mọ́ mọ́ ìwà ará ilé mi ni kì í ṣe ebú. Àwọn kan wà tí Ọlọ́run dá irin ìyàmọ́ lára tí bàbá yìí peléke bí orí rẹ̀ bá bá a ṣe ni òfin ní kú sórí ọ̀rọ̀ yìí. Tàfá ní orí rẹ̀ ló wáyé wá jìyà ní tiẹ̀ o bí ò bá wá jìyà láyé bá má bọ́ sínú páńpẹ́ ọlọ́pàá orí rẹ̀ náà sì tún lè yọ sábó bá fẹ́ o orí tí yóò gbé ni kì í kúkú tó kẹlẹ̀bọ̀. Inú Lápàdé ìbálẹ̀ dùn bó bá lè yọjú sí wọn kó sì ṣe àlàyé tó lè fa bàbá ìyọ kúrò nínú ọ̀ràn nítorí bí àwọn ọlọ́pàá bá ti fà á sínú àgọ́ wọn wọn ò ní fi ojú bọ̀rọ̀ sí i sílẹ̀. Ó wá mọ̀ pé ẹni tó bá yọjú sí wọn ní fa ọ̀ràn lẹ́sẹ̀ òun ló sì fẹ́ kó bá ara rẹ̀ wèrè nìkan ló lè ṣe bẹ́ẹ̀ òun ọ̀jẹ́ jẹ ọṣẹ ní tòun kó òun wá fi ògiri fọṣọ. Bí àwọn ọlọ́pàá bá ti lè fi òtẹ́lẹ̀ pé bàbá ọdẹ yìí ló pa Délé kò sí ẹni tó lè gbà á sílẹ̀ lọ́wọ́ wọn o kàkà kí wọ́n sọ bàbá náà sílẹ̀ wọ́n ya lè mú ẹni tó fẹ́ yọ kí wọ́n fi kún bàbá ọdẹ náà ni. Ìyà wá di méjì ìyà bí ìyà Sàdámọ́kún ìkún lọ àdánù bí Ọlọ́run bá ti kọ́ pé bàbá yóò jìyà ju ti ọmọ tí kò ní ìyá kí kóòtù tó dá a sílẹ̀ bí orí bá sì tún takò ó lè bá ibẹ̀ lọ sí àlùkìámà. Nítorí náà ó kúkú sàn fún ẹni tó bá ń gbèrò àti dá bàbá náà sílẹ̀ láti tètè wádìí òótọ́ ọ̀rọ̀ náà nípa wíwá àwọn apànìyàn náà láwárí kí ó sì kó wọn lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ju pé kí ó fẹ́ fi ẹnu lásán dá a láre kí ó máa jẹ ìyà tí orí rẹ̀ wáyé wá jẹ láyé ná. ńgbà tí ìwádìí bá ń lọ lọ́wọ́lọ́wọ́ ohunkóhun yòówù tí àwọn ọlọ́pàá yóò bá tilẹ̀ ṣe nígbà tó bá yá wọn ò ní fẹ́ padà sí Ìbàdàn báyìí láì mú ẹnikẹ́ni dání pé ó ní àwọn furasí pé ó pa Délé. Àwọn ọ̀gá wọn ò ní gbà. Lápàdé tún fa Tàfá wọ́n sì wá sá lọ jìnnàjìnnà kó ní Báwo Ládèjì. Wọ́n kọrí sí ọ̀nà oko gẹdú kan báyìí tí wọ́n ń wò lọ́ọ̀kan kò kúkú sí ọ̀nà ibi tí ènìyàn ò lè dorí kọ tí ò ní já ojú ọ̀nà kan bọ́ bá yá. Fèrè kan dún fo láti ọ̀nà Báwo Ládèjì ohùn ẹnìkan tẹ̀lé fèrè náà pé ẹ̀yin méjì tí ẹ ń sá lọ sọ́nà oko gẹdú yẹn ẹ dúró níbẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ lọ o
àmẹ̀yìn méjèèjì o ẹ má wulẹ̀ yọ ara yín lẹ́nu nítorí pé a ti fi àwọn ọlọ́pàá kan gé yín níwájú lọ́nà tẹ́ ń lọ yẹn o iwájú lẹ ó bá wọn bí ẹ ò bá padà sí yín báyìí ta ní jẹ́ dúró rú ẹ̀. Lápàdé ṣáájú Tàfá tẹ̀lé wọ́n jọ ń jágbó lọ bí ẹranko tí ọdẹ ń lé ngójú ọmọ ríbi ẹsẹ̀ sáàlù ògùn rẹ̀ wọ́n ń jágbó lọ rántó nínú ẹ̀kan láàrin ìdágbẹ́ lábẹ́ ìtàkùn lórí kòkòtẹ́ lára wèrèpè lára igi ńláńlá láàrin ẹ̀gún òṣùṣù lórí gbòǹgbò lórí ọ̀gán ní bèbè ọ̀gbun wọ́n ń fo kòtò kéékèèké kọjá wọ́n ń sáré lọ wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n ń nàró wọ́n ń lọ jùà nínú ìgbẹ́ bí wọ́n ti ń fẹnu kọ́lẹ̀ ni wọ́n ń yẹ̀ ní ìgbàròkó bí wọ́n ti ń fi orí gbá ni wọ́n ń fojógun lù nǹkan ya wọ́n lára wọ́n fi ọrùn ẹsẹ̀ rọ́ àgbà tó ń sáré ní pápá bí ọ̀bá lé nǹkan lé nǹkan ló ń lé Lápàdé àti Tàfá láìpẹ́ wọ́n já ojú ọ̀nà ìlàgbẹ́ kan wọn ò gbúrò bá Ọládèjì mọ́ ẹnikẹ́ni ò sì mọ́ ilé wọn bọ̀ mọ́ wọ́n tọ ọ̀nà tí wọ́n jáyé lọ ibì kan ni yóò ṣàjá sí wọ́n rọra rìn ni o wọn ò sáré mọ́ Lápàdé wá ṣẹ̀ṣẹ̀ ráàyè mu sìgá látẹ̀ kan ó sáná sí sìgá ó sì kan obì jẹ ìrìn gbẹndẹ́ka lókù tí wọ́n rìn ìrìn gbẹ̀fẹ̀ ìrìn ìdẹ̀ra kò sóhun tó le tí kìí dẹ̀ bó bá yá ńgbà tó pé wọ́n já ọ̀nà títì ọ̀nà Ìbàdàn ni wọ́n farapamọ́ sí ẹ̀yìn igi ńlá kan wọ́n retí kí mọ́tò kan kọjá mọ́tò ń kọjá lọ sọ́nà Ìbàdàn lóòótọ́ ṣùgbọ́n Lápàdé fẹ́ sa mọ́tò wọ̀ ni kì í ṣe èyíkéyìí ló lè wọ̀ mọ́tò 6 ló kọjá tí ò sí ọ̀gangan tó tẹ́ Lápàdé lọ́rùn wọ́n ní kóhun tó wo ni ó wá ohun tó dára jáde bó bá dára tí ò wò ní kọ̀ mọ́tò keje ni wọ́n wọ̀ mọ́tò oníbúrẹ́dì ni ó ń padà síbàdàn Lápàdé juwọ́ sí i mọ́tò náà dúró ó gbà láti gbé wọn relé bí wọn ò bá ní kọ̀ láti jókòó sí ibi tí búrẹ́dì ń gbé kí wọ́n sì tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ awakọ̀ ní òun ò ní fẹ́ kí àwọn ọlọ́pàá ó bá òun rojọ́ pé òun fi ọkọ̀ kérò Tàfá ní ẹsẹ̀ṣẹ̀ ń bi akáyín bí yóò jọ gẹ̀dẹ̀ kí ló ń wá gan kíá wọ́n wọ mọ́tò náà ó sì gbé wọn lọ sí Ìbàdàn àwọn ọlọ́pàá ò tilẹ̀ ṣèṣì dá wọn dúró lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n fi wọ̀lú bí wọ́n ti dé ìsàlẹ̀ àfáà ní Lápàdé ní kí Tàfá ó sọ̀kalẹ̀ ó ní Tàfá wá wọ takisí lọ sí Àrẹ̀mọ kọ́ lọ pe Jayé Ọlá fún mi kẹjọ pàdé mi nílé Tàfá ní ara rẹ̀ ti yá ni ṣebí kò tí ì sàn nínú lílù tí wọ́n lù ú lóko níjọ́sí Lápàdé ní ààrẹ ò tí ì yá tán ṣùgbọ́n bẹ́ẹ̀ gan ni mo fẹ́ lò ó sọ pé kí ó máa bá ọ bọ̀ yóò bá mi ṣe nǹkan kan èmi ò bá mọ́tò yìí dé bẹ̀rẹ̀ ní tèmi Tàfá ní ẹ̀yin lẹ kúkú mọ̀ bóun náà bá sì kú sínú ilé yín òkú á di 3 lónìí nìkan Lápàdé ọ̀dà lóhùn Tàfá sọ̀kalẹ̀ ọlọ Lápàdé náà bá mọ́tò oníbúrẹ́dì dé bẹ̀rẹ̀ ó sì ti ibẹ̀ wọ takisí lọ sí ilé rẹ̀ nídìí aró bí ó ti súnmọ́ ilé ó bẹ̀rẹ̀ sí ronú oko tó ń fẹ́ lọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí ti dẹ̀tì báyìí ìjàngbọ̀n tó ní òun fẹ́ yà fún ló ń kí gbogbo ara bọ̀ yìí o ìwádìí tó ń ọ̀tàn mọ́ rẹ̀ tẹ́lẹ̀ ní ohun tí wá kà sí igbá yìí láìpẹ́ gbogbo ìlú á tún máa fún fèrè òun wọ́n á ní òun tún gbé e dé o àwọn mìíràn á máa yín òun àwọn mìíràn á sì máa bú òun àwọn mìíràn á máa yín mú sí òun bẹ́ẹ̀ sì ní ti gbogbo ìlú náà ni ó ń ṣe o à ń jà nítorí ọjà níta ní jà lẹ́yìn ìkùlé òun ṣùgbọ́n kí iṣẹ́ máa lọ ni a kì í dáwọ́lé iṣẹ́ kan ká bojú ẹ̀yìn ẹ̀rín pa kí ni òun wò tẹ́lẹ̀ tóun fi dáwọ́lé kí lòun ṣe tí ó fi wọ òun lẹ́wù tí ẹrù ẹlẹ́rù yóò fi máa pa òun ọ̀rọ̀ yìí wá dàbí òtajà tán ronú délé ò tó kawó ẹni tó ṣe nǹkan tán kó tó máa kábàámọ̀ ní jẹ́ méjèèjì rò ó kó tó ṣe é ìyẹn yàtọ̀ sí àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá wọ́n gé e létí tán ó wá lọ fi ọ̀bẹ pamọ́ Lápàdé mọ̀ wípé òun ti wọ̀rú èyí náà òun ò sì fi ṣe kà ń bọ́lọ́run ti rán òun ni òun ṣe abudani ó sì ti di mọ́álí mọ́ òun lára ṣùgbọ́n òmìnú ń kọ́ bóyá ibi tí Délé ti ń joró ló kó sí ó sì lè ti kakọ bóyá àwọn ọlọ́ṣà náà sì sinkún lédè ìdí aró wọn ò lè kọlù ó láàrin ìlú ni wọ́n sì jẹ́ kí ó mú ẹ̀mí rẹ̀ dé ilé òun tí wọn ò sì rí owó ọwọ́ rẹ̀ gbà àwọn olè ò láàánú rárá òun ò sì ní ṣàánú wọn gẹ́gẹ́ bí àṣà tí Tàfá ń dá ojú àánú ti fọ́ tìkà lókù ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọlọ́ṣà ń kọ́ lóminú ìrònú ìkookò ní yọ́ pajá bákan náà ni ọ̀rọ̀ àwọn ọlọ́pàá kò lè pẹ́ mọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní máa wá òun kiri kì í sì ṣe láti gbé oṣù fún òun o bí ó ṣe láti fi ọ̀ràn kọ́ òun lọ́rùn bí arúfin ìwádìí ikú tó padé lè bá mọ́ ṣòro ṣe bí kì í bá ṣe ti àwọn ọlọ́pàá tí yọmọ dí òun lọ́wọ́
à ń fi ọgbọ́n sá fún wèrè ó ní bàbá dókè odò ká dúró de òun. Àwọn ọlọ́pàá sì máa ń ṣàròyé pé òun lápàdé ni òun dí wọn lọ́wọ́. Ọ̀gá ń bọ̀ ní pọmọṣẹ́ àpáyún àpábọ̀ ọ̀rọ̀ oko lílọ tòní ti bó ti ẹni tó bímọ ọ̀ràn nípọn àfi bí ọ̀rọ̀ tó délẹ̀ yìí bá yanjú kí ògo tó ṣe é lọ. Nítorí bí a bá mọ̀ pé ẹnìkan ò ní jẹ́ kó oúnjẹ ó yó ni àṣírò tirẹ̀ mọ́ ìṣàṣì ni èrò sí lọ́bẹ̀ gbẹ̀gìrì. Èyí jẹ́ kí ó tún rántí àmàlà tí ó dá láàárọ̀ tí òun ò dúró jẹ. Wọ́n ní láti tutù ju imú ajá lọ báyìí. Ojú òun rí ètè òun ọ̀bá bí eré kan tí àwọn ọmọdé máa ń ṣe. Ṣùgbọ́n bá ò bá kú a ó jẹran tó jẹrin lọ. Báyìí ló ń ronú tí takisí fi sọ̀ kalẹ̀ ní ìdí aró. Báyìí la parí orí kínní nínú ìwé nì àgbàlagbà kan apá kejì àjà ló lẹ́rù látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀ ń ọdẹlẹ̀ fẹ́ẹ̀yàn rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run apá kejì láti tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ́ẹ̀ tòlótòló gbọ́ máa di ẹ̀mí. Ẹ má gbàgbé iṣẹ́ ìròyìn ọkàn la fi ṣe é. Bó bá wù yín tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Ìdí ni pé a fẹ́ ṣe àwárí àwọn ìtàn ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá pátá. Akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún. Orí WhatsApp nìkan náà ní ká ti sọ̀rọ̀ +1 937 969 0257. GoFundMe ó wà lórí Facebook page mi. Ẹ kílíkì lórí ẹ̀ fún donation. Ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà tẹ́ láǹfààní láti donate lórí GoFundMe ẹ lè pè mí kájọ sọ̀rọ̀ lórí nọ́mbà tí mo dárúkọ yẹn +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi àjù àṣe o.